Hey, Baba, new nation. New nation. Ojú ọdẹ láwọn Yorùbá ti lọ. Ìṣòro ti tó bẹ́ẹ̀ àwa kò ṣe mọ́. Ó yẹ ká lélẹ̀ Yorùbá ilé ti tó lọ. Àwọn Yorùbá ní ipa. Àwa ló lọ bí. Àwọn ní Nàìjíríà mọ́. Yorùbá nation ti dúró. Àwọn Yorùbá ní ipa. Ìjọba orílẹ̀-èdè Yorùbá la fẹ́ gbé wọlé, àjọ àgbáyé retí wa o. Adélé lórí àlefa àti provisional government Yorùbá ni wọ́n. Ìgbé ayé tuntun dé fún gbogbo ọmọ aládé. Àkú oríire ògbó adúláwọ̀. Ẹ fún bàbá níwèé, ẹ fún bàbá níwèé, ẹ fún bàbá níwèé. Yorùbá nation, tiwantiwa, occupy celebration. Láfi fàdà Yorùbá lórílẹ̀-èdè, láti gbọ́ra wáyé, lágbára Olúwa. Ó ti jẹ́ tiwa. Yorùbá ní tó bá tẹ̀síkò àti sùfùrọ̀ láti là. Àsìkò yẹn gan lèyí. Yorùbá fẹ́ tẹ́ dúró. Bàbá máa kárọ̀ òjíire. Iṣẹ́ ti ṣiṣẹ́. Ẹja gbàrà wà kalẹ̀ lọ́wọ́ àwọn aláfọ̀ọ́rá. Àwọn afúnilóko ẹjẹ́ àparò. Àtúndìjẹ́ alẹ́ ìgbòrílẹ̀-èdè. Tá a ti máa gbádùn rẹpẹtẹ. Yorùbá nation, tiwantiwa. Ẹ máa bá wa pín o, ẹ máa bá wa pín o Yorùbá nation. Màmá Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá. Wọ́n ń bọ̀ pẹ̀lú olórí Adélé láìpẹ́ láì jìnnà lórílẹ̀-èdè Yorùbá. Ẹ máa bá wa pín, ẹ máa bá wa ṣe, ẹ máa bá wa like, ẹ máa bá wa tán pọ̀. Sí Ondo TV Yorùbá Talk Show. Ẹ máa bá wa pín, ẹ máa bá wa pín, ẹ máa bá wa pín, ẹ máa bá wa pín. Àwa ń live báyìí o, àwa ń live, ẹ máa bá wa pín, ẹ máa bá wa pín, ẹ máa bá wa pín. Láìsí ìgbẹ́nipa, ìgbé ayé rọrùn. Ó ti dé bámọ Yorùbá. Èdè wa àtàṣà wa là ó máa lọ. Ìdájọ́ òdodo fún tó lórí tẹlẹ́mú. Nítorí èyí la fi ràn ọmọ Yorùbá àtàtà láti occupy. Gbogbo ilẹ̀ bàbá wa àgbáyé lè mọ̀. Pé Yorùbá bàbá, ẹ ṣé bàbá. lágbára Olúwa ọba. Ó ti ṣe é ṣe. Yorùbá nation, Tiwantiwa. occupy celebration. Láti fagbọ́n Yorùbá lórílẹ̀-èdè. láti gbọ́ra wáyé, Lágbára Jésù. ó ti jẹ́ tiwa.
gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ẹ jẹ́ ká tẹ̀lé olóòótọ́ àti olódodo adarí Deborah of our time ìmọ́lẹ̀ adúláwọ̀ ìyáàfin Onítìrí aya Abíọ́lá ẹni tọ́lọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ láti gbalẹ̀ Yorùbá tíá Ọlọ́run adé ìgbìyànjú wa ládé o gbogbo àwọn àríjẹ nídìí mọ̀dàrú tí kò jẹ́ ká gbòmìnira ilẹ̀ Yorùbá ní ọdún tó kọjá ìyẹn yẹ 2022 tó fi sí wa kẹrẹ̀ wọ́n yẹ 2023 alálẹ̀ ilẹ̀ Yorùbá àti àwọn tó ti kú lórí ìrìn àjò yìí yóò bí yín tọmọtọmọ bẹ́ẹ̀ sì nílẹ̀ mórí bọ́ nígbà tí làásìgbò bá bẹ̀yìn wò ẹ wá gbọ́ ẹ̀yin ọmọ ìta jàǹdùkú tó lóṣèlú kan lè fẹ́ rán níṣẹ́ láti dá ìpéjọpọ̀ tá a pè ní ọkùpá ìlú ẹni tó bá dá sọrú ẹ̀ sọ̀rọ̀ gbére agbe ìjọba SCC ni yóò palẹ̀ rẹ̀ mọ́ ẹ̀wọ̀n ló máa kú sí. Yorùbá nation tiwantiwa Yorùbá celebration láti padà Yorùbá lórílẹ̀-èdè láti kọ́ra wáyé lágbára yíwá ó ti jẹ́ tiwa. Gbogbo ọmọ Yorùbá àtàtà o tó ń fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jáde síta láti ọkùnfẹ́ ojú pópó gbogbo nípínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Oǹdó Ọ̀ṣun Èkìtì Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkó Kwara Kogi ẹ má jáde fìlà kò kàn mí o ẹ̀yin adarí ẹ̀sìn gbogbo ẹ̀yin àgbẹ̀kọ̀dà ẹ̀yin OPC ẹ̀yin ọ̀gbẹ́ ẹ̀yin ọ̀rọ̀míyàn oníṣẹ́ ọwọ́ oníṣòwò gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba òǹtajà ọmọléèwé gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọlọ́kùnrin lóbìnrin ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin babalájé gbogbo orí adé àti èjìgbàlẹ̀kẹ̀ ohun tó wà nílẹ̀ yìí ó kan gbogbo wa o ẹ jẹ́ ọkùnrin gbogbo ilẹ̀ Yorùbá pátá kí gbogbo àgbáyé lè mọ̀ pé a tún ṣe tán láti gbalẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sì máa tẹ́wọ́ gbogbo ọmọ Yorùbá létí pé òmìnira èdè Yorùbá ti dúró o òmìnira èdè Yorùbá ti dúró o a ò ṣe Nàìjíríà mọ́ o a ò ṣe mọ́ o. nítorí pé a ti sign 5 million petition a ti ṣe recognition a ti ṣe declaration a ti ṣe reclamation occupy ló kàn báyìí o lẹ́yìn occupy jubilation and celebration ni. bẹ́ẹ̀ ni o jubilation and celebration bẹ́ẹ̀ ni. tiwantiwa Yorùbá celebration láti padà Yorùbá lórílẹ̀-èdè láti kọ́ra wáyé lágbára Olúwa ó ti jẹ́ tiwa. Sponsored by